Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, mo kí yín ní kíkí ọlá, mo kí yín ní kíkí ọlà. Ìkẹ́ Ọlọ́run, ọlà Ọlọ́run kó lọ máa bá gbogbo wa gbé. Àmín. Ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀ yìí, tá fẹ́ bára wa sọ ní àárọ̀ yìí, òun náà ni nípa ìwọ àwọn òbí méjèèjì. Àwọn òbí wa méjèèjì láti lè máa ṣètọ́jú wọn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà lóde nísìnyí ó máa ní owó tí ò ní tọ́jú àwọn òbí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ní owó ní ọlá, tí ìyá bá wá kú tán ó máa bẹ̀rẹ̀ sí ní máa ná owó. Léyìí tó jẹ́ wípé nígbà tí ìyá wà láyé kò ná owó kankan fún ìyá náà, fún àwọn òbí ẹ̀ méjèèjì. Ọlọ́run bá sì ti bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Suratu Isra àyà 66. Ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima wahfid lahuma janaha dhulli minar rahmati wa qul rabbi arhamhuma kama rabbayani saghira. Ọlọ́run ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu. Ọlọ́run pa wá láṣẹ wípé ká má ṣe jọ́sìn fún nǹkan kan míì àyàfi òun Ọlọ́run. Wa bil walidayni ihsana. Ọlọ́run wá ní àti àwọn òbí wa méjèèjì ká gbìyànjú ká ṣe dáadáa sí wọn. Bóyá wọ́n wà láyé ni àbí wọn ò sí láyé. Tí wọ́n bá wà láyé ká ṣe dáadáa sí wọn. Tí wọn ò bá sí láyé ká tọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn, ká ṣe sàárà fún wọn. Imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma. Tó bá jẹ́ wípé ìkannú wọn ti dàgbà, yálà ìyá ló ṣì ní láyé ni tó ti dàgbà, àbí bàbá ló ṣì ní láyé tó ti dàgbà. Fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima. Fala taqul lahuma uffin. Má ṣe sí ọ̀wọ́n. Tóbi bá ń bá ọmọ mi sọ̀rọ̀ ó máa ní èwo ní gan. Ṣé ìyá mi lélẹ̀ èmi ò lè jẹ́ káwọn ọ̀rẹ́ mi mọ̀ pé ìyá yìí ló bí mi. Nítorí pé ìyá ẹ̀ bóyá ìyá ẹ̀ ò ní agbára àti wọ aṣọ olówó ńlá. O wá fẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ mọ̀ wípé àwọn ló bí ẹ. Ọlọ́run ní kò dáa. Wala tanharhuma wa qul lahuma qawlan karima. Ọlọ́run ní ká má ṣe jágbe mọ́ àwọn òbí wa méjèèjì. Ká má ṣe sí ọ̀wọ́n, ká má jágbe mọ́ wọn. Ohùn wa ó gbọ́dọ̀ rẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ohùn àwọn òbí wa. Ohùn àwa ọmọ kò gbọ́dọ̀ lọ sókè ju ti àwọn òbí wa lọ. Táwọn òbí wa bá ń bá wa sọ̀rọ̀, ohùn wa ò gbọ́dọ̀ gbókè ju ti wọn lọ. Ọlọ́run ní ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ òun Ọlọ́run ọba. Wahfid lahuma janaha dhulli minar rahmati. Ọlọ́run ní kẹ́ rẹ ìyá apá yín lẹ̀. Ẹ rẹ ìyá apá yín lẹ̀ nínú nǹkan tí Ọlọ́run bá ṣe fún yín lóore. Ẹ má ṣe ìgbéraga fáwọn òbí yín méjèèjì. Ẹ rántí wípé àwọn ni wọ́n bí yín. Tí wọ́n bá bí yín sílé ayé ẹ lè dá nǹkan tẹ́ dì lénìí. Ọmọ mi wà àwọn òbí ẹ̀ ni wọ́n rán lọ skul tó fi jáde. Nígbà tó wá rí iṣẹ́ tó ṣe ó wá ní báwo làwọn òbí òun ṣe jẹ́. Ọmọ mi àwọn òbí ẹ̀ rán lọ lé ké òun náà wá di àfáà ńlá, ó di àfáà àgbà. Ó ní báwo làwọn òbí òun ṣe jẹ́. Nítorí náà ẹ má jẹ́ ká ṣègbéraga sí àwọn òbí wa. Gbogbo ipò kíkò tá bá wà ẹ má jà ṣègbéraga sí àwọn òbí wa méjèèjì. Ọlọ́run wá sọ wípé tá bá wá fẹ́ ṣàdúrà fáwọn òbí wa ká wá sọ wípé wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. Ọlọ́run ní ká wá sọ wípé Ọlọ́run jọ̀ọ́ bá mi kẹ́ àwọn òbí mi ju bí wọ́n ṣe kẹ́ mi kékeré lọ. Nítorí wípé àwọn nǹkan tí àwọn òbí wa ṣe fún wa láti kékeré tá a máa fi kú a lè san fún wọn.
lẹ́yìn pé ká máa ṣe àdúrà yìí pé ìwọ Ọlọ́run bá wa kí àwọn òbí wa ju bí wọ́n ṣe kẹ́ wa ní kékeré lọ, yálà wọ́n wà láyé ni àbí wọn ò sí láyé. Hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé alijannatu tata akidamu ummahatikum. Ànábì wa Muhammad sọ wípé àlìjọ́nà àwa ọmọ gìgísẹ̀ òbí wa ló wà, àlìjọ́nà ọmọ gìgísẹ̀ ìyá wa ló wà. Ọmọ tó ń ṣorí kunkun tí ò rí yọnu bàbá, tí ò rí yọnu ìyá, tí ò rí yọnu bàbá tó fi jáde láyé, irú ọmọ bẹ́ẹ̀ àti wàlìjọ́nà rẹ̀ yóò nira. Ọmọ tó já sí wípé àwọn òbí ẹ̀ wọn ò yọ́nú sí tó fi kú, àti wàlìjọ́nà rẹ̀ yóò nira o. Sàárà ò rán, àdúrà ò rán o. Nítorí náà mo rọ gbogbo àwa ọmọ tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí bá wa wí, ẹ jẹ́ ká lọ tún bẹ̀ ṣe. Àsìkò yìí àwọn òbí wa wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Lásìkò coronavirus tó sọ wípé ká má jáde, ìwọ ọmọ tó já sí wípé iṣẹ́ ìjọba ló ń ṣe, oṣooṣù ló ń rí owó, fi owó ránṣẹ́ sáwọn òbí ẹ. Tó bá ṣe é ṣe láti pé kó fi ra oúnjẹ kó fi ránṣẹ́ sí wọn, àwẹ̀ ló ń bọ̀ lọ́nà yìí, ra nǹkan àwẹ̀ fáwọn òbí ẹ, fi tọrọ àlùbáríkà, nítorí wípé kò sí dáadáa kan téèyàn ṣe láyé yìí tó gbé. Ohun tó bá ṣe fáwọn òbí ẹ náà lọmọ tó bá bí máa ṣe fún ẹ. Gbìyànjú láti ṣe sàárà fáwọn òbí ẹ, tọ́jú àwọn òbí ẹ nínú nǹkan kékeré tó ní tó kù díẹ̀ káàtó yẹn, ṣe fún wọn kó o fi ra àlìjọ́nà ẹ̀ kalẹ̀. Ra àlìjọ́nà ẹ̀ kalẹ̀ lénìí, ra àlìjọ́nà ẹ̀ kalẹ̀ kó tún bẹ̀ ṣe. Ìwọ ọmọ tó já sí wípé òbí ẹ̀gàn ò tiẹ̀ rántí pé òun lọ́mọ láyé mọ́, nítorí pé látìgbà tó o ti fi wọ́n lẹ̀, tó o ti lọ wáṣẹ́ lọ, tó o ti ń ṣiṣẹ́, tó o ti fẹ́yàwó, wọn ò rójú ẹ̀ ńlẹ̀ mọ́. Nítorí náà ọ̀rọ̀ wa ò ní ju báyìí lọ. Tó bá di ní ọ̀la a ó máa tẹ̀síwájú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.